ààrẹ bọ́lá ahmed tinubu ó mà ti gba iṣẹ́ ẹ̀ lọ́wọ́ àná ìyún ńlọ ààrẹ àná ajagunfẹ̀yìntì muhammadu buhari ọ̀gbẹ́ni ahmed alilu pẹ̀lú bó ṣe yọ ọ́ kúrò gẹ́gẹ́ bí ọ̀gá àgbà iléeṣẹ́ tó ń tẹ owó orílẹ̀-èdè yìí èyí tí wọ́n ń pè ní nigerian security printing and minting plc nspm. ẹ rántí wípé nínú oṣù kẹsàn-án ọdún 2022 ní ààrẹ àná ajagunfẹ̀yìntì muhammadu buhari ló yan ahmed alilu tó jẹ́ ọmọ ìyá ọmọ bàbá ìyàwó ẹ̀ ìyún alhaja aisha buhari ló yàn gẹ́gẹ́ bí alága àjọ tí ó máa rí sí títẹ owó nàìjíríà ìyún nigerian security printing and minting plc. ṣùgbọ́n o nínú ọ̀sẹ̀ tá a wà yìí ni ìwé lu síta lórí bí ààrẹ bọ́lá tinubu ṣe buwọ́ lu ìwé pé kí wọ́n yọ ahmed alilu àti àwọn bíi mẹ́rin tí wọ́n jọ ń ṣàkóso iléeṣẹ́ tó ń tẹ owó nàìjíríà kí wọ́n yọ wọ́n kúrò nípò nítorí àwọn àṣemáṣe tí wọ́n ṣe. ní báyìí tinubu ti gba iṣẹ́ lọ́wọ́ ọmọ ìyá ọmọ bàbá tó jẹ́ ẹ̀gbọ́n fún ìyàwó ààrẹ àtẹ́lẹ̀ ajagunfẹ̀yìntì muhammadu buhari ìyẹn aisha buhari ahmed alilu ṣe là ń sọ nípa ẹ̀. buhari tinubu ti gba iṣẹ́ lọ́wọ́ ẹ̀ báyìí o èyí tí wọ́n ló bà ọkùnrin náà nínú jẹ́ gidigidi. nínú ìròyìn míì tinubu tó ti yan ọ̀gá àgbà tuntun fún iléeṣẹ́ tó ń ṣàkóso ohun tó ń wọlé sórí omi orílẹ̀-èdè yìí ìyẹn nigerian port authority bẹ́ẹ̀ ló yan ọ̀mọ̀wé abubakar dansọ́họ̀ gẹ́gẹ́ bí ọ̀gá àgbà iléeṣẹ́ náà tó sì jẹ́ pé gbajúmọ̀ olóṣèlú ilẹ̀ yorùbá ni tó ti fìgbà kan jẹ́ agbẹnusọ ẹgbẹ́ afẹ́nifẹ́re ilẹ̀ yorùbá tó tún jẹ́ alága ẹgbẹ́ kan tó ń jìjàǹgbara fún tinubu láti di ààrẹ lọ́dún tó kọjá ìyẹn ẹgbẹ́ southwest agenda swaga ìyẹn sẹ́nẹ́tọ̀ Dayọ̀ Adéyẹyè olóyàn gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ májòbàjẹ́ àti ìgbìmọ̀ tó ga jù fún iléeṣẹ́ nigerian port authority tó sì jẹ́ pé níṣẹ́ làwọn èèyàn kí Dayọ̀ Adéyẹyè ìpè látọjọ́ ẹ̀ tóun àtàwọn ọmọ ẹgbẹ́ ti ń pariwo pé wọ́n fìyà jẹ wọn tinubu ò san ẹ̀sùn orí táwọn ṣe ẹ̀sùn orí ti padà dé tinubu sì ti fún un ní ipò pàtàkì báyìí.